Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Àmín ya Allah. Kí gbogbo nǹkan ayé wa kó máa lékún sí. Àmín. Ya Allah. Àmín. وذكرى للعابدين حول ولا قوة إلا بليالي العظيم. إلا بليالي العظيم. إلا بليالي العظيم. Bàbá kábíyèsí, àbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àbá yín dúpẹ́. Mo lè sọ fún wa pé tí mo rí bóyá ẹ rí. Bóyá tí bàbá rí, bóyá rí. Ìyá ọmọ lè rí. Ìyá ọmọ àgbà tó. ìyá ọmọ àgbà náà dúró yìí. Ọmọ fún mi kó lè rí ní tiẹ̀. Wọ́n lè rí. Alálùbáríkà ni. Àmín. Ẹ tọ́jú ẹ̀ dáadáa. Wọ́n ní ẹ tọ́jú ẹ̀ dáadáa. Nígbà tí mo ṣe àdáfíò débi fàáhá. Masha Allah tó gbéga. Ọ̀nà ìbá ọ̀tún yìí. Bẹ́ẹ̀ni. Ẹ rí. Ọlọ́mọ aṣẹ́lá alálùbáríkà. Nígbà parí àdúrà. Èèyàn láyé. Masha Allah. Ọlá àti ẹ̀ ló sì gbọdọ̀ parẹ́. Ọlá rẹ̀ ló ní parẹ́ àti gbogbo àwọn tó bá lẹ̀ yókù. Ká ọwọ́ rẹ̀ sókè. Ó ní ó ká sókè. Ọjẹ̀ nára. Ó nara bíbó sàmí. Níta fẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. Níta fẹ́nu o. Orí yóò ní parẹ́ o. Àmín ya Allah. Àmín parẹ́. Àmín parẹ́. Suratul Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Ghayril maghdubi alaihim waladdallin. Amin ya Allah. Amin. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu alal mursalin. Alhamdulillahi rabbil alamin. Amin ya Allah. Amin. Amin. Kábíyèsí. Bàbá kábíyèsí. Àbá yín dúpẹ́. Àbá yín dúpẹ́. Oore yìí ò ní parẹ́. Oore yìí ò ní parẹ́. Ìdùnnú yìí ò ní bàjẹ́. Ọlá ṣáájú ẹ̀ lálọ́dọ̀ Ọlọ́run. Àwọn afọlá àwọn èèyàn ńlá láti àjókòó yìí náà. Àfọlá àwọn èèyàn ńlá látọ́ jòkó. Bàbá ọba kọ́ yìí. Bàbá ọba ní. Bàbá ọba ní. Alámàrí yóò ní dàrú. Ọlọ́run ní tí ó dàrú. Alámàrí yóò ní dàrú. Kò ní dàrú fún yín. Kò ní dàrú fún yín. Ọlá Ànábì wa Muhammad. Ọlá afẹ́nidínú ti bẹ láàrin. Wọ́n láàfẹ́ tó dénú láàrin ẹ̀yin àti kábíyèsí. Torí mo ti rí tó jọ́ mẹ́ta. Ó tó jọ́ mẹ́ta. Ẹ̀tẹ̀ tí wọ́n fàdúrà rẹ̀ náà ni. Fàdúrà àwọn náà ni. Ó dàbí ẹ̀sùn ìjọ náà. Tẹ̀sùn jọ́ náà. Ọlọ́run wọlá Ànábì Muhammad. Àwọn yóò ní dàrú. Àwọn yóò ní dàrú. Wọlá Ànábì Muhammad. Abẹ́ Ọlọ́run. Abẹ́lọ́hun. Masha Allah. Elérò ní àwọn èèyàn pọ̀. Àwọn èèyàn pọ̀. Abẹ́wọ̀ Ọlọ́run. Abẹ́lọ́hun. Ayé ò ní tú Ọlọ́run ẹ̀. Ayé ò ní tú Ọlọ́run yín o. Ayé ò ní tú Ọlọ́run yìí. Wọ́n ní dáyín dára. Wọ́n ní wọ́n gbó jíjáwọ́ lọ́rùn. Ẹbí lẹ̀ ẹja dára rẹ̀. Ọlọ́run wọlá nìyí. Sallallahu alaihi wasallam. Àmín. Ọlọ́run jẹ́ ló dalẹ́. Ọ̀kọ́lọ́mọ. Ọlọ́run jẹ́ ló dalẹ́. Rájì Hussein. Masha Allah. Ọ̀kọ́lọ́mọ. Adésínà. Onílé ẹ̀yìn omi. Bẹ́ẹ̀ni. Abúlé Àdó. Ọlọ́run bá ṣàánú. Àmín. Ọlọ́run ṣàánú yín. Ọlọ́run ṣàánú yín. Ọlọ́run ẹ̀ ní parẹ́máyílá. Ẹ̀ní parẹ́máyílá. Àárín ìyá àti kábíyèsí onídàrú. Ọlọ́run ò ní kí ó ráyè láàrin yín. Ọlọ́run lọ́dọ̀ ọ̀rọ̀. Ẹ pẹ̀ fúnra yín. Ọlọ́run tí yóò sì ní bàjẹ́. Gbogbo ẹ̀yin bàbá àbá. Ọlọ́run bá ṣàánú yín. Ẹ wà mọ́wọ́ bẹ́ẹ̀ ti sọwọ́ náà ẹ̀kìdé nàró. Gbogbo aláwọ̀ aláwọ̀ sí alámìnà sára. Láàtà lámìnà sára kọ̀ọ̀kan. Ẹ̀yẹ jókòó.
abẹ Ọlọ́run. abẹ Ọlọ́run. ní gbogbo àwa tá a wà ní kò sẹ́ni tí ò rí nàrí yín. kò sẹ́ni tí ò rí nàrí yín báyìí. báyé lè ṣe rí nàrí yín. báyé ti rí yín nù. abẹ ọwọ́ Ọlọ́run. abẹ Ọlọ́run. wọn ò ní ṣẹ́jú aburú mọ́ yín lára. wọn ò ní ṣẹ́jú aburú mọ́ yín lára. wọn ò ní ṣẹ́jú aburú mọ́ yín lára. wò ń jọ́ mi ìpín lágbájá ibi àti ẹ̀ ní wọ́n lọ́ba ni. wọ́n lọ́ba ni. àwọn lọ́ba ń a sì máa lóògùn. wọ́n máa lóògùn. ìwọ olóògùn Ọlọ́run ló gbẹ́kẹ̀lé. Ọlọ́run lẹ gbọ́kànlé. ọba tó wá gbọ́kànlé. ọba tẹ gbọ́kànlé. Ọlọ́run ní ìjà ìpìlẹ̀. kò ní pẹ́lẹ́ gbogbo orí yín. gbogbo tó wá dáa jù láyé náà ní ìfàyàbalẹ̀. gbogbo tó dáa jù láyé ní ìfàyàbalẹ̀. nígbà Ọlọ́run wọ́n ṣàṣekú orí fún àdébà. ọba tó ṣàṣekú orí àdébà. àyà rẹ̀ ló fi balẹ̀. àyà rẹ̀ ló fi balẹ̀. gbogbo nǹkan ní ń já sí dùnú lọ́dọ̀ rẹ̀. gbogbo nǹkan ní ń já sí dùnú fún. nítorí pé ewu ẹni ọba wọnú ilé àdébà. ọba sunkún wọbẹ̀ yóò rẹ́rìn jáde. yóò rẹ́rìn jáde ni. bẹ́ẹ̀ náà sì ni wọ́n náà. bẹ́ẹ̀ tẹ̀yìn náà àfẹ́yìn tí ò bá rí yín ní òdúnú. Ọlọ́run mẹ́jọ ó bàjẹ́ o. Ọlọ́run rà nẹ́bì. ẹ máa ń dùn àwọn èèyàn nú. inú tí inú òdùn dálẹ́ o. inú rẹ yóò dùn lọ́jọ́ àná. inú tí inú òdùn dálẹ́. kò sí ní ìsìsì. ẹ ní ìsìsì. ní ìsìsọ. ẹ ní ìsìsọ. ní ìsì àṣẹpá. ẹ ní ìsì àṣẹpá. àárín ìwọ pẹ̀lú Ọlọ́run wà ní dàrú. àárín ìyá àtọ́lọ́run ní dàrú. àárín ìwọ àtọ́lọ́run ní dàrú. àárín ìyá àtọ́lọ́run ní dàrú. àtọ́lọ́run ní dàrú. àárín ìyá àtọ́lọ́run ní dàrú. ẹ láṣeyọrí. ẹ láṣeyọrí. àwọn àṣà alámúnẹsẹ̀rá. alámúnẹsẹ̀rá. bá a ti sá fáwọn èèyàn ńlá. Masha Allah. láàṣà. láàṣà dàlá ìbọn ọba sí bẹ́ẹ̀ bá a ti sá. pẹ̀lú òkú Ọlọ́run kò ní parí. ẹ ní parẹ́. ní parẹ́. wípé ìwọ lásọ ti wá. ẹ̀yin lásọ wá. àwa lásọ yín. bàbá ti mú nǹkan kan mọ́ kan. bàbá ti mú nǹkan mọ́. táàrà burú ra ẹni. ọ̀rọ̀ máa dá a lọ. kálukú ní òrì tiẹ̀ ṣe. kálukú ní òkú ọ̀la ẹ̀. oníkálukú lọ́nà ọ̀la. kálukú ní ọ̀nà ọ̀la fún. ọ̀nà ọ̀la Ọlọ́run wọ gbogbo àwọn tí ń tẹ̀lé ọba tó ọ̀nà ọ̀la. ọ̀nà ọ̀la fún gbogbo wọn. gbogbo àwọn tí àtẹni tó ń bínú rẹ wọ àtẹnudẹ gbọ́kàn ń kí ọ lásán ni o gbogbo wọn ni wọ́n là. ọ̀nà ọ̀la fún wọn. fi ní ẹnu ọ̀rọ̀. ẹnu ọ̀rọ̀ ní ìsìn tí Tinubu ní ebi ló fi sọ pé èmi lọ́kàn. èyàn máa rí nǹkan sọ fọlọ Ọlọ́run gan fún rẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. àwọn professors kan wọ́n kóra wọn jọ ní University of Ibadan àtàwọn university kan ni wọ́n ń dìbéètì lórí tẹlifíṣàn ní Ìbàdàn wọ́n dìbéètì lórí rédíò wọ́n ní ẹni tí Tinubu sọ yẹn ó ti kan president wa lábùkù ìwà jẹ́ ó ṣe máa wí báyẹn ó ṣubú lulẹ̀ ó ti kíní kan ẹgbẹ́ ó tún wá lọ sọ pé òun lọ́kàn ta ló sọ fún bóun lọ́kàn. òun ló sì máa ń tó ṣe pamọ́ lóbi lóun lọ́kàn. nígbà àṣepamọ́ rẹ̀ wá ń jáde àwọn náà wà mọ̀ kó lọ́kàn. Ọlọ́run wọlá bẹ́ẹ̀. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ ọ̀ láṣeyọrí. láṣeyọrí. bólósì kan bá tẹ̀lé ọ yóò dolówó. bólósì bá tẹ̀lé yín yóò dolówó yóò rí ṣe. ọláàrin ò sì ní dínkù. ọláàrin ò ní dínkù. ọláàrin ò ní dínkù. ọláàrin ò ní dínkù. sallallahu alaihi wasallam. bismillahir rahmanir rahim. wa rafa'na laka dhikra 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 al-masra laka sadra wa wada'na anka wisra alladhi anqadha dhahra wa rafa'na laka dhikra fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab. ẹ̀ẹ̀kan bá ara máa tó ayọ́fẹ́lẹ́ àwọn èèyàn tó wà ní ibẹ̀ wọ́n sọ pé ṣẹlẹ̀kùn apá ọ̀tún tó wà ní ibẹ̀ ṣó ti pa àwọn èèyàn tó wà ní ibẹ̀ wọ́n sọ pé ṣẹlẹ̀kùn apá òsì tó wà ní ibẹ̀ ṣó ti pa àmọ́tàsárẹ́lú bá wọlé àdàmà ilé dahoro afọlá Muhammad pẹ̀lú wa mi afọlá Kùránì pẹ̀lú wa mi mọ́tìlẹ̀ oníbà láti pa mọ́tìlẹ̀ oníbà láti pa mọ́tìlẹ̀ oníbà láti pa. gbogbo àná ká ṣe iná àtẹ́ná káwà tẹ́lẹ̀wọ́ wa. àtẹ́lẹ̀wọ́ wa ni ká fi ké. ká fi ké.
bàbá wo pé láti bẹ́ẹ̀ yàtọ̀ fún tòsí kó fẹ́ yàtọ̀ níbi ọlọ́run gbé kádàrá wa pamọ́ ibi ó gbé pamọ́ sínú àbí ọlọ́run yọ jáde láti ibi ó jáde láti bẹ̀ fi hàn wá yára yé wa gbé yára yé wa sí bisimilayi inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.